ṣé wípé a tún lè rí ẹni tí ò nífẹ̀ẹ́ Àgbàlá Gabriel dénú báyìí láì ṣe wípé Àgbàlá Gabriel fún lówó. Abíọ́dún George ó dẹ̀ sí ilé ìfàgbàlá Gabriel ṣé ẹ ti gbowó lọ́wọ́ ẹ̀ ni. ọmọ rẹ̀ òwe la fi pa àwọn bèbè tó wí ó. òwe ni òwe ni òwe lọ̀rọ̀ orin wa. ọ̀rẹ́ ni mo ṣe ayé mo sọ̀rọ̀ dídì fún mi. ọ̀rẹ́ ni mo ṣe ayé mo sọ̀rọ̀ dídì fún mi. ọ̀rọ̀ ayé yìí mo rò tí mo fi sọ̀rọ̀ yẹn jáde o. ọ̀rẹ́ ni mo ṣe ayé mo sọ̀rọ̀ dídì fún mi. ọ̀rẹ́ ni mo ṣe. ayé ayé o ayé ènìyàn máa lè o ènìyàn lè ènìyàn ṣòro. ayé tó sọ gbàdọ̀gún ènìyàn ó ládégún ó tún ládé ogún mọ́ o. oore kó mọ ọmọdé bí mo wà lọ́wọ́. ọ̀rẹ́ ni mo ṣe ayé mo sọ̀rọ̀ dídì fún mi. ọ̀rẹ́ ni mo ṣe ayé mo sọ̀rọ̀ dídì fún mi. ọ̀rọ̀ ayé yìí mo rò tí mo fi sọ̀rọ̀ yẹn jáde o. ọ̀rẹ́ ni mo ṣe ayé mo sọ̀rọ̀ dídì fún mi. ọ̀rẹ́ ni mo ṣe. ẹ̀jẹ̀ àbíyẹnu adákẹ́ o káyà adákẹ́ àfibí sọ́lọ́ rẹ lọ́mọ ènìyàn o. ta ni wọn ò fibi sọ́ọ́rẹ́ fún ẹ̀wí mi. kò sí o kò sí. àbí ṣé bá a ṣe dá ènìyàn nìyẹn ní èmi. wọ́n á fi ìwà kan sọ́ọ́rẹ́ wọ́n á fibi sọ́ọ́rẹ́ wọ́n á fi ìbànújẹ́ sọ́ọ́rẹ́. ọ̀rẹ́ ni mo ṣe ayé mo sọ̀rọ̀ dídì fún mi. ọ̀rẹ́ ni mo ṣe ayé mo sọ̀rọ̀ dídì fún mi. ọ̀rọ̀ ayé yìí mo rò tí mo fi sọ̀rọ̀ yẹn jáde o. ọ̀rẹ́ ni mo ṣe ayé mo sọ̀rọ̀ dídì fún mi. ọ̀rẹ́ ni mo ṣe. ọmọ rẹ̀ rántí ọjọ́ kan ọjọ́ kan rántí ọjọ́ kan ọjọ́ kan rántí ọjọ́ kan ìpọ́njú tóun ẹni tí a ṣe é lóore. orí tí wá gbé ẹ̀ẹ́dẹ̀bẹ̀ a kì í jẹ́ níbẹ̀ kábàámẹ̀ jẹ́ o. àrùn tẹ́tí ògo ọmọ rẹ̀ rántí ọjọ́ kan rántí ọjọ́ kan rántí ọjọ́ kan ìpọ́njú tóun ẹni tí a ṣe é lóore. orí tí wá gbé ẹ̀ẹ́dẹ̀bẹ̀ a kì í jẹ́ níbẹ̀ kábàámẹ̀ jẹ́ o. má dánwò. ọ̀rẹ́ ni mo ṣe ayé mo sọ̀rọ̀ dídì fún mi. ọ̀rẹ́ ni mo ṣe ayé mo sọ̀rọ̀ dídì fún mi. ọ̀rọ̀ ayé yìí mo rò tí mo fi sọ̀rọ̀ yẹn jáde o. ọ̀rẹ́ ni mo ṣe ayé mo sọ̀rọ̀ dídì fún mi. ọ̀rẹ́ ni mo ṣe. ènìyàn lènìyàn ó máa jẹ́ ènìyàn àbìdí yànyàn. ọmọ rẹ̀ rántí ọjọ́ ẹ̀fínú tọ́ra yín o. rántí ọjọ́ ẹjọ́ ń jata rántí ọjọ́ ẹjọ́ ń jẹpo rántí ọjọ́ ẹjọ́ ń jẹyọ rántí ọjọ́ ẹ̀fínú tọ́ra yín o. rántí ọjọ́ ẹjọ́ ń mu rántí ọjọ́ ẹjọ́ jẹ lérewé o. rántí ọjọ́ ẹjọ́ jẹ lórí ilẹ̀ o. tọ́lọ́run ò bá rán sí ọ ó sì lè wá bí ìtọ́jọ́ sí. tọ́lọ́run ò bá lò ó fún ọ ayé lè mórí náà rí ọ. kò dáa ká fìbí san oore torí ọjọ́ ọ̀lẹ àti torí ayé àwọn ọmọ wa. ẹ̀san lékè o. ọ̀rẹ́ ni mo ṣe ayé mo sọ̀rọ̀ dídì fún mi. ọ̀rẹ́ ni mo ṣe ayé mo sọ̀rọ̀ dídì fún mi. ọ̀rọ̀ ayé yìí mo rò tí mo fi sọ̀rọ̀ yẹn jáde o. ọ̀rẹ́ ni mo ṣe ayé mo sọ̀rọ̀ dídì fún mi. ọ̀rẹ́ ni mo ṣe. àṣeyẹ lálákọ̀ máa ń ṣe pọ̀ ire ẹ bá ṣàṣe lágbára ọlọ́wọ́ bá o lágbára ọlọ́wọ́ bá Ifábùkọ́lá
Ifá mi ìgbèrè bàbá mi kẹgbẹ́. Bẹ́ẹ̀ ni o Elédùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣe wí àtẹ̀gbò ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ̀dùn àfihàn wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. Àdúpẹ́ o Elédùmarè ó ṣeun ẹja tó ń da ibú làmú òjò apá lọ. Babaláwo Ifá Bùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. Àbá ẹ bá mi kálọ̀ o sọ́dọ̀rọ̀ àtàndá olórí àbọ̀là gbèsòrò débẹ̀ dandan yóò dẹ̀rọ̀ o gbogbo ayé ló lọ síbẹ̀ o. irú ìṣòro àìsàn wo ni tiẹ̀ àìní iṣẹ́ gidi lọ́wọ́ ìpọ́njú ìkórira promise and fail ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́ kí èèyàn ṣiṣẹ́ kó má lákòjọ. ogun ni àìrọ́mọbí àìrọ́kọ tàbí aya rere fẹ́ oyún ìjó tàbí oúnjẹ ojú oorun. báwo ra rẹ̀ ràn tètè ojú kọjá nkárí wọ̀ ìdènà ní ẹnìkan kò lágbára o àyàfi ọba Ìdùmarè tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ̀gùn ṣe wòsàn tó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀ babaláwo Ifá Bùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là ẹ̀ ṣe o Ẹlẹ́dùmarè tó ń tú àṣírí gbogbo ogun fún yín ò ní padà ẹ̀yin náà kàn sí wọn o gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́ bóyá ẹ̀yin sì fẹ́ bọ́rí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn ẹ tún lè ta Ifá lọ́dọ̀ wọn ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin bus stop tẹ́ ẹ bá ti dé kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ifá Bùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là lẹ́ ń lọ wọ́n wà ní ìlú Péjú 1 Sábò Ọ̀yọ́ Aláàfin telephone 0803-834-8630 tàbí 0705-288-8104 ọ̀kàràkàn yìí ná Ifá gbáyé lọ ìrí òkè gbogbo wa. nínú òní di o yọ ọ yẹ wa o kò ní yẹ ẹ lẹ fún wa ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀.